Àwọn kan sọ pé bóyá ìràwọ̀ omi nìkan ló lájẹ́ lára. Irọ́ ni o, gbogbo ìràwọ̀ pátá ló lájẹ́ lára. Gbogbo yín pátápátá ni ẹ ní ajé lára. Ó bá jẹ́ ìràwọ̀ erùpẹ̀, ó bá jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́, ó bá jẹ́ ìràwọ̀ omi, ó bá jẹ́ ìràwọ̀ iná. Kò dára kí ènìyàn wá ilé ayé bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀. Kò dára kí ènìyàn wá sílé ayé kó má rí àyànmọ́ àti ohun tó wálé ayé kó má rí wá ṣe. Gbogbo ènìyàn la rán níṣẹ́ wá sílé ayé láti wá mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n mistake kan tí èèyàn ò gbọ́dọ̀ ṣe ni pé o ò gbọ́dọ̀ wálé ayé láì mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Òkú bẹ́tà nígbà míì ká má kúkú bí ènìyàn ju ká bí ènìyàn kó má rí àyànmọ́ rẹ̀ láti mú ṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ máa sọ wípé bóyá tí n bá tún ayé mi wá máa tún yàn. Irọ́ ni o. O ò lè tún nǹkan kan yàn, o ò dẹ̀ lè tún ayé mi kan wá. Ayé kan ṣoṣo tó wà yìí náà ló ti mú ìlérí àti àyànmọ́ rẹ̀ ṣẹ. Gbogbo ènìyàn pátápátá ni a rán wá sílé ayé láti wá mú ìlérí ṣẹ o. Ṣẹ̀gbọ́n mo sọ nínú fídíò mi kan tí mo ṣe ní àná tí mo wí pé gbogbo ẹni tó bá ti wọ 35 years tó bá ti lè rí nǹkan kan rere kan tọ́ka sí, ọfà ti wà nínú ìràwọ̀ rẹ̀. Wo ohun tí mo sọ fún ẹ bó ṣe rí nìyẹn. Kì í ṣe pé bóyá mọ́tò yẹn náà àbí aeroplane yẹn ló wà so special. No. Ohun tí mo fẹ́ kó mọ̀ níbẹ̀ ni pé ibi tó wà yẹn o kò gbọ́dọ̀ wà níbẹ̀. O gbọ́dọ̀ ẹni tí ayé ń bàjá, ẹni tí nǹkan ń bẹ lára rẹ̀, òun gan mọ̀ pé nǹkan ń bẹ lára òun láì jẹ́ kó sọ fún un. Wá gbogbo ọ̀nà sọ́rọ̀ ayé rẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò àdúrà tó ń lọ yìí. 40 days fasting and prayer. Tọ́lọ́run fún mi lọ́fẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Mo dẹ̀ ti sọ fún yín pé gbogbo ẹ̀yin Mùsùlùmí ẹ ra Quran kẹfì ránṣẹ́, ká fi àwọn fọ́tò yín kẹ́kọ̀ọ́ sínú ẹ̀. Ẹ̀yin Kristẹni ẹ ra Bíbélì kẹfì ránṣẹ́, kẹ́kọ̀ọ́ àwọn fọ́tò yín kọ́ bá yín kó sínú ẹ̀, ká fi bá yín gbàdúrà ń bí. Fún ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ̀ sí nítòsí tẹ́ lè fi ránṣẹ́, ẹ̀yin ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wa. A sọ bí ìrìn àjò yẹn ṣe máa jẹ́ fún yín. Nọ́mbà mi ò yípo padà 08054 35 36 29. Ẹ WhatsApp ẹ follow wa lórí gbogbo social media handle torí pé aago 8 alẹ́ ni mo máa wá sórí ìlà láti wá máa gbàdúrà fún àwọn ènìyàn lórí àwẹ̀ 40 ọjọ́ tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀. Ẹ wo ẹ WhatsApp kẹ̀dẹ̀ follow wa.